Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Only my baba here. Yẹ̀pẹ̀ yẹn gbóná. Ọlọ́run tí wọ́n sọ bó tutù wà láì gbóná. Máa gbé báàgì bọ́ íńtánẹ́ẹ̀tì bá ń gbé báàgì mi. Èmi tí mo fẹ́ lọ bólókun ṣeré. Àbí kan wọ́rí ẹ̀ ni. Èmi tí mo fẹ́ lọ bólókun ṣeré. Olókun asọ̀rọ̀ dayọ̀. Ẹ̀yin yé mi. Mo ti ráwọn ìdọ̀tí ẹnu kìíní yẹn. Àwọn kìíní kíkìnkín. Wow. Ìyá Ìbejì wá lọ wẹ̀. Of course. Jẹ́ ká wo kìíní bóyá a máa rí yèmí ẹja, bébí ẹja nù ẹ̀. Bébí ẹja. Gbólóhàn ti wá. Ìsàlẹ̀ omi ló wà o. Àwọn ewé ìsàlẹ̀ omi. Owó mi yẹn ṣe fine. Ó ti rí. Ó máa gbá gbogbo ìyọ̀ tí ìrìn wá. Kò tí ì gbá, ó tún gbá padà ni. Ó máa tún wá padà. Ó ń fọ ara ẹ̀. Òun ló ń fọ ara ẹ̀. Mo fẹ́ sọ báàgì mi sínú ẹ̀. Ẹ̀fún ni àbí èdè. Let's take a walk. Are you not the person that's telling me? Let's go. I have, yeah. Hi guys, Princess Polly ṣe wà pa ẹ káàárọ̀. Yèé mẹ́ṣọ̀ ló ń gbé mi travailler. Yèé mẹ́ṣọ̀. Àwọn ló ń gbé mi lọ sí Olókun. Àtàná Yèé mẹ́ṣọ̀ ti hold me down. Lọ sí Olókun. Àti ẹ gbà mí. Mo hàn tẹ káàárọ̀. Yèé mẹ́ṣọ̀ ló gbé mi wá sọ́dọ̀ àwọn yèmí ẹja, ó ní kí wá bá àwọn ìyá mi sọ̀rọ̀. Ìyá Ìbejì ta ló lu ìwò sí bíbá ẹ̀. Yèé mẹ́ṣọ̀ ló gbé mi wá sí ọ̀dọ̀ àwọn yèmí ẹja. Mi ò dọ́dọ̀ ẹ̀, ó yà lọ síbẹ̀ náà, ẹ̀yin ló máa wà náà, pàṣẹ pé oṣó ojú. Ẹ wo Ìyá Ìbejì. Ìyá Ìbejì ẹ bá ń gbé báàgì mi kó tó wọnú omi lọ. Máma lọ síbẹ̀ yèmí ẹja máa pè Ìyá Ìbejì. Yèé mẹ́ṣọ̀ ló ní kí wá bá àwọn yèmí ẹja mi sọ̀rọ̀. Àwọn yèmí sọ̀rọ̀ bí mo ṣe wà yìí. Yèmí kí mi. Yèé mẹ́ṣọ̀ ló ní kí wá bá yèmí ẹja sọ̀rọ̀. Ìyá Ìbejì orí ta ẹ ní. Padà wá sí mi Ìyá Ìbejì. Ìyá Olókun. Yèmí ẹja ẹ̀wọ̀ ẹjọ́ gbé pósí mo á fi sùn yín. Ó lóun màmí wọ̀tá ẹ jẹ́ kó mi pa lórí. Ẹ jẹ́ kó rí ẹ̀ burú. Gbogbo yẹn bá mi ní alákọ̀ọ́kẹ́ lára. Ẹ jẹ́ kára máa ní tó bá ti mú omi báyìí kó gbòdì lára ẹ̀. Ẹ̀sà dóòjì ẹ̀sà òṣì ẹ̀sà òfò. Ẹ̀sà orí burúkú ẹ̀sà ìpáyín kéke. Tó bá ti mú omi báyìí kó máa gbòdì lára ẹ̀. Gbogbo àwọn Alhaja Lizzy Anjorin tó bá ti mú omi báyìí káyọ̀ wọn máa dojúrú. Kó mi máa pa wọn lórí, kó mi máa gbòdì lára wọn. Ààrẹ ní bómi ṣọ̀tá. Gbogbo ẹni tó pọ̀ ń fẹ́ jọ Alhaja Lizzy Anjorin kí tí wọ́n ta. A ti dé o. Ọ̀gbẹ́ni já lọ o. Yèé mẹ́ṣọ̀ ló hold me down, so mo wá bá yèmí ẹja mi sọ̀rọ̀. Yèmí ẹja. Ó dàbọ̀ bọ̀ oríta ẹni. Mama èmi tí mo jọ mọ mi go jẹ́ wọbẹ̀. Ó ní bí mo ṣe máa bá ìyá mi sọ̀rọ̀.
Yémi ẹja, yémi ẹja, yémi ẹja o. Dédé ẹni bá gbógun ti Àkànkẹ́ Elizabeth Ayálàwálì sí dédé wọn kọ́ ṣọ́ máa ṣankú dànù ṣọ́ máa kú tí gbòǹgbò ṣé dédé ni wọn ṣọ́ máa burú. Yémi ẹja ṣe ń gbọ́ pẹ́mọ̀ fọmọ ọmọ wẹ́rẹ́ ń bá yín sọ̀rọ̀ náà iná yìí ní omi. Káàbàrí ẹni tá a bí nínú obìnrin sọ̀fọ̀ Alákànkẹ́ ní sinmi ṣé rí dédé èkú tó ń sinmi dédé wọn wọ́n ní sinmi ṣọ́ máa dààmú kú ṣọ́ máa dààmú kú tí dédé wọn ṣọ́ máa orí wọn ṣọ́ máa burú. ṣé rí dédé wọn ṣọ́ máa burú sọnù bí omi òkú ṣe rú láyé wọn ṣe máa rú ọkọ̀ wọn ò ní balẹ̀ tí wọ́n máa bàjẹ́ ni tí wọ́n máa ta ni. Agbára tẹ́lẹ̀dùmarè fún òkú tó fi rú báyìí gbogbo ẹni tẹ́ni tó bá ní òun fẹ́ gbógun ti Lizzy Anjorin tí yín máa bàjẹ́ tí yín máa ta ẹ ní ṣe gbangba tí rí dìgbà ẹ máa ṣòfò dànù tí gbẹ Bísí Wellington ọmọ Táíwò àbí kí ló pe rẹ̀ tó bá mọ omi kó pa lórí kí tiẹ̀ bàjẹ́ tó kú bọ́ abọ́dẹ rìn ya wálé tó bá ṣe mọ omi báyìí káyé ọmọ ẹ̀ máa bàjẹ́ gbogbo àwọn omi tó ń rú báyìí káyé gbogbo wọn máa rú wọn nínú ìsinmi gbogbo ẹyẹ lórí burúkú tẹ́lẹ̀ fẹ́ gbógun ta Alákànkẹ́ tí yín máa ta. Mo ti wá bá Yémi ẹja sọ̀rọ̀ mo máa ṣe behind the camera ẹ ní ṣe gbangba tí rí dìgbà ẹ ní ṣe gbangba tí rí dìgbà. Ẹ jẹ́ ká lọ ṣe èyí tá a máa ṣe behind the camera ó jẹ́ máa bọ̀ Yémi ẹja máa fún mi ní answer nsìn ẹ máa rí pé Yémi ẹja máa bá mi sọ̀rọ̀. Look at the water, the waves. Ṣé mọ̀ fọ́ mi lè sọ Ìjẹ̀bú dáadáa náà. Mi lè sọ Ìjẹ̀bú kó ṣẹ́tìrì Yémi ẹja ti fẹ́ dọ́dọ̀ mi. Mi lè sọ Ìjẹ̀bú kó gúrégé náà. Dédé yín gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti Elizabeth Àkànkẹ́ ìyàwó Mr. Lawal bí omi òkun ìṣerú láyé yín máa ru ìgbésí ayé yín ò ní sẹ́tù tọmọtọmọ yín ìgbésí ayé yín ò ní sẹ́tù gbogbo ẹ̀yin tẹ́ ń bú Lizzy Anjorin ọ̀padà tí ó ṣẹ̀yìn àdàbí tó bá ṣẹ̀yìn tí ò bá ti ṣẹ̀yìn gbogbo yín pátápátá ayé yín máa dojúrú ni bí omi òkun ìṣerú bá títí yín máa ta títí yín máa ru tọmọtọmọ yín ni ẹnikẹ́kọ̀ọ́ má ṣe pè fún yín èpè ló máa pa yín èpè ló máa pa yín èpè òun ló máa pa yín a máa fi omi òkun a máa fi ṣépè fún yín tí yín máa bàjẹ́ ni ẹ ní sóríire ẹ káàárọ̀ sàjàre ẹ rà sà yẹ sà àmì sà ìfún yín lò gbé báàgì fún mi jẹ́ fún ọ lówó àmì sà bá mi ṣe àṣẹ bá mi ṣàdúrà fún Alákànkẹ́ gbogbo ẹni tó bá gbógun ti Alákànkẹ́ tí wọ́n máa bàjẹ́ ni wọ́n máa ṣòfò dànù ẹ jẹ́ fún yín 5,000 àṣẹ o 1,000 2,000 3 ó kù 15 àṣẹ o àṣẹ bẹ́ẹ̀ ni tó bá gbógun ti Alákànkẹ́ ìyàwó Mr. Lawal ọkọ wọn ò ní balẹ̀ wọn ò ní sinmi bẹ́ẹ̀ ni àṣẹ o ẹgbà 5,000 ni ẹ bá mi àṣẹ o àṣẹ o gbogbo ẹ tó bá lè pa Alákànkẹ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ gbà àṣẹ o ẹ ṣé bàbá mi àṣẹ o ẹ ṣé tí yín máa ta ni ìpàdé òṣìwò bí oyin ìkọ́ ń wọ́rí ọmọ èmi ó ti ń gbé mi lọ síbi tó lómi wà. Ìyá mi àbí kí n gẹ̀ẹ́sì ni yéé mẹ́sàn-án ní ìlọ gẹ̀ẹ́sì wọ́n lé mi ò gẹ̀ẹ́sì ẹ bá ìyá méjì wá gẹ̀ẹ́sì jẹ́ sanwó ẹṣin fún ẹ wá gẹ̀ẹ́sì wá gun ẹṣin ìyá méjì wá gun ẹṣin wọ́n ti ń nà ẹṣin ni
ẹ má jẹ́ kẹ́ ṣí ń bínú níbo máa rọrùn ure burúkú re yà ẹ̀yin fans wa ẹ fọkàn yín balẹ̀ ọmọ olókun ni mí mo wá bólókun sọ̀rọ̀ ṣọ́rọ̀ mi yé yín gbogbo ẹ̀dá tá bá bínú obìnrin tá a fi abẹ gbé jáde nínú obìnrin bíi tèmi tó jáde ní ara obìnrin bíi tèmi ìṣobìnrin ni ìṣọkùnrin ni ìṣọmọdé ìṣàgbà tó ní ìfọ̀kànbalẹ̀ alákànkẹ́ ó ń bí òun nú ó lókun o ẹ̀yin tó nílé ayé bí omi òkú iṣẹ́ ru ẹ jẹ́ kí ìgbésí ayé wọn máa ru ìgbésí ayé wọn ò gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ kí títí wọn máa bàjẹ́ lójú àwọn ọmọ wọn kí táwọn ọmọ wọn máa bàjẹ́ lójú ẹ̀mí ayé wọn wọ́n wà láyé wọn ò sí láyé àwọn ọmọ wọn ò ní nísinmi Elédùmarè wá wọ ọlá pé alákọ̀ọ́kẹ́ ò ní ìyá láyé kò ní bàbá láyé alákọ̀ọ́kẹ́ nìkan ló fi jíǹkì àwọn òbí tóbi gbogbo ẹnikẹ́ni tó bá bí tiẹ̀ tó fẹ́ kí tiẹ̀ ní ìsinmi tó bá ní alákọ̀ọ́kẹ́ ò ní sinmi gbogbo wọn ò gbọ́dọ̀ sinmi ojú wọn ò gbọ́dọ̀ sinmi ọ̀nà wọn ò gbọ́dọ̀ sinmi ẹ̀mí wọn ò gbọ́dọ̀ sinmi ilé wọn ò gbọ́dọ̀ sinmi gbogbo àdáwọ́lé wọn báyìí kó máa dojúrú bí olókùn iṣẹ́ eru kí àdáwọ́lé wọn máa ru kó máa dojúrú ọkàn yín ò ní balẹ̀ tí yín máa bàjẹ́ ni tí yín máa ta ni gbogbo ẹnikẹ́ni ìṣobìnrin ìṣọkùnrin ìṣọmọdé ìṣàgbà tó ní ìṣerere alákọ̀ọ́kẹ́ bí òun nú kí títí ẹ̀ kó máa dojúrú kí títí ẹ̀ máa ru ìfọkànbalẹ̀ ìṣẹ́jú kan Elédùmarè ò ní jìnkí ẹ̀ fún torí ẹni tó bá bí títí ẹ̀ kò kí robi sọ́mọ ọlọ́mọ gbogbo ẹni tó bá bí àtọ̀tá tó fojú wọn àti tó ń ṣaburú falákọ̀ọ́kẹ́ ní kọ̀kọ̀ gbogbo ibikíbi táwọn ọmọ wọn bá dé báyìí kó máa rí ìdààmú ayé kó máa rí ìbínú Elédùmarè kó máa rí ìbínú àwọn tó nílẹ̀ kó máa rí ìbínú àwọn ẹlẹ́yẹ gbogbo ibikíbi tí gbogbo yín bá dé tí yín máa bàjẹ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí alákọ̀ọ́kẹ́ ṣe rere láyé kí titi wọn máa da gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí ti Lizzy Anjorin ìyàwó Mr. Lawal kí titi ẹ̀ máa kí ọ̀rọ̀ ẹ̀ máa láyọ̀ gbogbo etí náà máa láyọ̀ ṣó ti yé yín à parí iṣẹ́ yín sétí òkun tí yín àwọn ata ṣó ti yé yín sìn ẹ mọ̀ pé nóòbí ṣeré spiritual la máa fi bá yín ṣe ẹ ní ṣe ohun tó dáa jẹ ẹ máa ṣòfò dànù ní tọmọtọmọ yín ẹ̀yin olórí burúkú yìí ẹ máa ra adìyẹ mọmọ tí ẹ fún lọ́mú ó mọ tọdọ tí odò ọ̀yá kì mọ́lẹ̀ ẹ ní ṣe gbangba tí rí dìgbà ẹ máa ráre kúrò láyé ni gbogbo yín pátápátá tẹ bá láyọ̀ láàárọ̀ ayọ̀ yín ò ní dalẹ́ ẹ ní láyọ̀ lọ́sàn-án ìbànújẹ́ ìpayín keke ẹkún ọ̀fọ̀ òṣè ló máa jẹ́ ti lọ́jọ́ alẹ́ yín tẹ bá rẹ́rìn láàárọ̀ kò ní dọ̀sán tó bá dọ̀sán fún yín kò ní dalẹ́ ẹ̀yin olórí burúkú yìí jẹ́jẹ́ lèèyàn máa dún tó máa ṣe tiẹ̀ èèyàn ló bá ti jẹ́ kẹ́ má ṣe rere láyé àbí kẹ́ má jẹ́ èèyàn. bá ti parí iṣẹ́ tó kù behind the camera nìyẹn ó ń pẹ́ kí gbogbo yín tó fèrè kẹ́ tó ṣọ̀fọ̀ dànù gbogbo yín lẹ máa ṣọ̀fọ̀ ọmọ ẹ máa ṣọ̀fọ̀ ọmọ ẹ̀yin olòṣì tẹ́ níwájú tẹ́ ní lẹ́yìn Lizzy Anjorin ò lẹ́gbọ̀n kò lábúrò kò níyà kò ní bàbá kò láwọn òbí láyé gbogbo yín pátápátá tẹpẹrẹ yín lábì àmọ́ ẹ ní jẹ wọn mọ́ ẹ máa fi àwọn ọmọ yín sínú ìpọ́njú kú ni àwọn ọmọ yín náà wọ́n máa ráre kú gbogbo ẹ̀yin jẹ́ sọ pé ẹ ní jẹ́ kọ́kọ́ Lizzy Anjorin balẹ̀ gbogbo yín pátápátá làwọn ọmọ yín máa ráre kú ẹ máa ṣòfò dànù tẹ máa ráre ayé ni èmi ò kó yín jẹ o èmi ò kó yín jẹ ìyá ìbejì wá wo alákàn white bébí alákàn ìyá ìbejì ah mo ti rí bébí alákàn ìyá ìbejì ah tí yín máa bàjẹ́ ni ẹni ṣe rere láyé ah ó lọ fà o ó lọ fà o àṣẹ Elédùmarè wà mí báyìí àṣẹ Elédùmarè wà mí báyìí bíbá yìí tóbi o
ṣíò àní mo rí bébí alákàn white baby alákàn. ẹ jẹ́ tún take a walk bóyá mo máa rí baby fish. Let me take a walk. Gbogbo ẹnikẹ́ni tó bá bí tiẹ̀ ẹ tún wo bébí alákàn yìí ni àbí bébí Spiderman ni, ṣé bébí Spiderman ni ẹ tiẹ̀ lè mọ̀, tó bá rìn lẹ́ máa mọ̀. Ó white ìbàjẹ́, ó white mọ́ yẹ̀pẹ̀. Olókun àìbomi ṣọ̀tá, a kì í bomi bínú. Gbogbo ẹni tó bá bínú Lizzy Anjorin, ẹ̀gbọ́n mi dògo alákànkẹ́ ìyàwó wọn nílùú Ìbàdàn, ọkọ wọn ò ní balẹ̀. Tó bá mu omi kó máa pa wọn lórí, kó gbòdì lára wọn, kí gbogbo wọn ṣòfò dànù. Ẹ máa ráre ayé ni, àwọn kan ló wá ń ṣàdúrà yẹn. Ẹ máa ráre ayé ni, ẹ máa ṣòfò ọmọ ni, tí yín máa ta, ẹ máa gbòkú ọmọ yín sin ni. Omi ló máa pa àwọn ọmọ yín, gbogbo yín pátápátá. Ẹni tó bá pera ẹ̀ lábíamọ, tẹ́ sọ pé kí bí Lizzy Anjorin wíwà láyé ẹ̀ ló ń bí yín nú, gbogbo yín pátápátá làwọn ọmọ yín máa ṣánkú dànù. Àwọn ọmọ yín máa ṣánkú, wọn ò ní jèrè. Táwọn ọmọ yín bá ráyọ̀ láàárọ̀, ìbànújẹ́ ló máa jẹ́ tiwọn lọ́sàn-án, ẹkún òṣè ló máa jẹ́ tiwọn lálẹ́. Ẹni tó bá rure ló ń sọ ọ̀rẹ́. You can't wish someone evil and you expect they should pray for you. Tí yín máa ta, tí yín máa bàjẹ́ ni. Àtàwọn tó wà lórí TikTok o, àtàwọn tó wà lórí Facebook o, sòfà tó bá ti ń gbórí ilẹ̀ tó ń momi, wọn ò ní gbórí ilẹ̀ ṣeun rere mọ́. Omi ló máa pa wọ́n, omi máa pa wọ́n lórí. Omi òkun ò kì í sinmi, ó máa ń lọ, ó máa ń bọ̀ níbi ìtẹ̀ràn ìjẹ. Gbogbo ibikíbi tí gbogbo wọn bá dé báyìí, ọkàn wọn ò ní balẹ̀, wọn ò ní nísinmi, wọn ò ní láyọ̀, wọn á máa lọ, wọn á máa bọ̀ ni. Àdáwọ́lé wọn ò ní yọrí sí rere. Gbogbo ẹ̀dá tá bá bínú obìnrin, tá a fa gbẹgbẹ́ jáde nínú obìnrin, gbogbo wọn pátápátá ọkàn yóò ní balẹ̀. Mo sì máa ṣe ètò yẹ kí n ṣe behind the camera. Gbogbo ẹ̀yin tá a mú fọ́tò yín, ẹ mọ̀ pé mo kó fọ́tò yín gan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú alákọ̀ọ́kẹ́ àti yóò fò yóò ṣì ìyá tí mo blọ́ọ̀gì lórí péjì mi lánàá, ó lò ṣì. Ìwọ lè ṣe pé fún mi, kó ṣe pé fún Lizzy, mo wá dá padà fún ẹ, wá blọ́ọ̀kù mi lóró kó fara gbè pé. Gbogbo yín pátápátá mo ti kó fọ́tò yín. Etí òkun la máa parí iṣẹ́ yín sí, tí yín máa bàjẹ́, tí yín máa ta ni. Ọ̀rọ̀ social media ti di spiritual, a máa bà tí yín jẹ́ ni. So mind what you wish for people. I'm not a Christian, I'm not a Muslim. If you say you are a Christian, you are a Muslim, you come for me, I will go for you spiritually. Tí ẹ máa ta. Àwọn ló ń jí sọ̀rọ̀ yín, àwọn ló ń bẹ̀rù yín. Mo ti lọ fàáfàá o, mo ti lọ fàáfàá. Àìrí ìdí òkun, àìrí ìdí ọ̀sà. Gbogbo ẹnikẹ́ni tó wá pé òun fẹ́ rí ìdí Lizzy Anjorin, tí yín máa bàjẹ́ ni. Ẹ ní délé láyọ̀, ẹ máa parẹ́ sọ́nà bí èéfín ni. Ẹ máa parẹ́ sọ́nà bí èéfín ni. Olókun ló máa bá mi bà tí yín jẹ́. Elédùmarè àwọ̀ lápò orísun mi rèé. Olókun ló máa bà tí yín jẹ́. Ẹni ṣe gbangba tí rí dìgbà. Tí yín máa ta ni. Yé mi mo kí yín. Ẹ ti ní ká ṣe bó ṣe yẹ ká ṣe. Ó dẹ̀ ti rí bó ṣe yẹ kó rí. Ojú abẹ, ta ló ń jẹ́ ojú abẹ? Ṣé ó ṣépè fún Lizzy Anjorin ni? Abẹ yẹn náà ló máa túrò abẹ yẹn náà ló máa fi jáde kúrò láyé. Èmi ò mọ̀ ń tọ̀hún tó yẹ pé ó ṣépè fún Lizzy Anjorin tó pè rẹ̀ lójú abẹ. Abẹ ló máa bá jáde kúrò láyé. Iná àgbàrá ẹ̀jẹ̀ ló máa bá jáde kúrò láyé bó ṣe pè rẹ̀ lójú abẹ. Èmi ò mọ̀ wọ́n rí, mi ò dẹ̀ fẹ́ mọ̀ wọ́n. Àwọn olórí burúkú tó ń rí nǹkan fi jẹ. Ìtò bá mọ̀ pé ìgbésí ayé yín ò dáa, ẹ dẹ̀ bọ́ sórí social media kẹ́ máa sọ̀tàn ìgbésí ayé yín. Alákọ̀ọ́kẹ́ lẹ fẹ́ fi jẹun. Owó tẹ́ bá forí alákọ̀ọ́kẹ́ pa àìsàn ìpáyín kékeré máa fi wọ ẹ ní sóríire. Ó pè rẹ̀ lójú abẹ.
mi ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ o mi ò dẹ̀ fẹ́ mọ̀ ó ti dé ni bàtà mi dà wọ́n ṣe máa kó lọ àní mo rí bébí akàn white mo rí bébí akàn white kí ni bébí akàn wá ṣe ń tà bébí akàn kí ló wá ṣe ń tà olókun ẹwẹ yìí ti zì yéé mẹsàn kan spoil mi ni o mi ò ráyè change aṣọ mi àṣẹmá wá wo bébí akàn ìyá ìbejì wá wo bébí akàn bébí ṣé ẹ rí bébí akàn wá wo bébí ṣé akàn ni àbí spiderman spiderman ni spider àwọn ló ń gbẹ́lẹ̀ yẹn náà. ó sọ kì í ṣe bébí akàn ẹ gbà mí bébí akàn ọmọ pé o sórí ò máa ta ẹ. nígbà tí mo rẹ ikọ́ lẹ̀ ń pè mí padà ni. náà mi ò fẹ́ lọ kó lọ́bẹ̀ àwọn lè ń ṣàdúrà ni. àwọn lè ń ṣàdúrà àwa náà ti ṣètò ẹ̀ ká ṣe ìta dẹ̀ máa ṣe behind the camera nílé ṣó ẹ̀ fún yín. wọ́n fẹ́ ra wọn ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ ni tó bá fẹ́ràn mi kí ló dé tó fẹ́ fi ìfẹ́ pa mí. mi ò tí ẹ̀ ń jẹ. mo fẹ́ dé bẹ́ẹ̀. ó fẹ́ dé bo wíwá títa ni torí ò máa ta ẹ́ ní kéde ẹ má má dá lóhùn ọmọ pọ̀ ọmọ omi ni mí pé mi lè débẹ̀ o ẹ má dá lóhùn ó fẹ́ ẹ má má dá lóhùn. kí ló tẹ́lù ń báyìí. irọ́ ló pa ẹ má dá lóhùn ó fẹ́ ẹ ṣe.